Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí ẹ̀rí tí a kò lè sẹ́. Ìwé orin ẹ̀ta èjì ẹ̀sán. Krìstẹ́nì máì tí ì wá sinmi. Ẹ̀kọ́ àkọ́sórí. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ìwé Johanu orí ìkẹsàn-án ẹsẹ̀ 5. Bíbélì kíkà. Ìwé Johanu orí ìkẹsàn-án ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 7. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ-ẹ̀hin rẹ̀ sì bi í léèrè wípé, Olukọni, tani dẹṣẹ, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀, tí a fi bí ní afọ́jú? Jesu dáhùn pé, kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n ká lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe alaiṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá, nígbà tí ẹnìkan kò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí ó ti wí bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà, ó sì wí fún un pé, lọ wẹ̀ nínú adágún Sílóámù, ìtumọ̀ èyí tí jẹ́ rán ọ lọ. Nítorí náà, ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó ń ríran. Ẹ̀kọ́ nípa ti ẹ̀mí. Ipò arákùnrin nínú ìwé Johanu orí ìkẹsàn-án ẹsẹ̀ 1 dé 7 yìí ṣe àfihàn gbangba àwòrán ènìyàn tí kò ní Jésù. A bí sínú ẹ̀ṣẹ̀, ó fọ́jú sí òtítọ́, kò sì lè gba ara rẹ̀ sílẹ̀. Ìwé orin Dáfídì orí 51 ẹsẹ̀ 5. Ìwé Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 4. Gẹ́gẹ́ bí ọkùnrin afọ́jú ni, a kò lè wo ara wa sàn. A nílò ìfọwọ́kàn Jésù. Jésù nìkan ni ó lè tán ìṣòro ayé wa, kì í dá ìrora wa nù, ṣùgbọ́n ó ń yí padà, ó sì ń lò ó láti fi agbára rẹ̀ hàn. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 28. Ohun tí àwọn mìíràn rí bí ìjìyà tàbí ìpọ́njú, Kristi máa ń yí padà sí ayọ̀. Níbi tí àwọn mìíràn ti ń rí àríyànjiyàn nípa ẹ̀kọ́, Jésù rí àǹfààní tí ó fi ògo Ọlọ́run hàn. Ìwé Johanu orí 9 ẹsẹ̀ 2 dé ẹsẹ̀ 3. Nígbà tí àwọn ará ilé rẹ̀ bi í léèrè bóyá òun ni ọkùnrin náà tí a bí ní afọ́jú, ìdáhùn rẹ̀ ni pé ọkùnrin kan tí à ń pè ní Jesu lé ó ṣe amọ̀, ó sì fi kùn mí ní ojú, ó sì wí fún mi pé, lọ sí adágún Sílóámù kí o sì wẹ̀. Èmi sì lọ, mo wẹ̀, mo sì rí ìran. Ìwé Johanu orí 9 ẹsẹ̀ 11. Ní irúfẹ́ ọ̀nà kan náà, ẹ̀rí rẹ̀ kò fẹ́ àríyànjiyàn. Ayé rẹ̀ tó yí padà ní ẹ̀rí tó lágbára jùlọ. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 11. Àwọn ènìyàn lè máa jiyàn nípa ẹ̀kọ́ ẹ̀sìn, ṣùgbọ́n wọn kò lè ṣe ẹ̀rí ayé tó yí padà. Iṣẹ́ ìyanu yìí tọ́ka sí òtítọ́ tí ó ga jùlọ nípa ti ẹ̀mí pé Jésù ni ìmọ́lẹ̀ ayé. Ìwé Johanu orí 9 ẹsẹ̀ 5. Kì í ṣe wípé ó lè fúnni ní ìríran nípa ti ara nìkan, ṣùgbọ́n nípa ti ẹ̀mí bákan náà fún gbogbo àwọn tí ó gbàgbọ́. Gẹ́gẹ́ bí ọkùnrin afọ́jú yìí, à ń pè wá láti kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ńlá rẹ̀. Ìwé Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 9. Ìgbé ayé rẹ wo ni o nílò ìmọ́lẹ̀ Kristi? Gẹ́gẹ́ bí ọkùnrin afọ́jú yìí, tọ̀ Jésù lọ lónìí nínú àdúrà, kí o sì wí fún un pé kí ó tan ìmọ́lẹ̀ sí ayé rẹ. Rí i dájú pé o ṣetán láti rẹ ara rẹ sílẹ̀, kí o ṣe ìgbọ́ràn sí ìtọ́ni láti inú ọ̀rọ̀ rẹ̀. Ìyípadà rẹ yóò bẹ̀rẹ̀ lọ́gán. Ìtàn ayé rẹ yóò sì di ẹ̀rí tí a kò lè sẹ́. Ẹ̀kọ́ àmúrelé. Iṣẹ́ ìyanu a máa mú ìgbọ́ràn tí kò mọ́gbọ́n lórí wá. Àdúrà. Jésù Olúwa, ìwọ ni ìmọ́lẹ̀ ayé. Wò mí sàn, kí o sì ràn mí lọ́wọ́ láti rìn nínú ìgbọ́ràn sí ọ̀rọ̀ rẹ, kí ayé mi lè di ẹ̀rí tí ẹnìkan ò ní lè sẹ́, ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.